kò sẹ́ni tó dá bá a ṣe dúró lórí èmi tí ń sọ̀rọ̀ ẹ̀ kò sẹ́ni tí ò níbi tó kù sí ẹ̀yin kan ń jíwó olówó ẹ̀yin kan ń pààyàn ákìlà ń bẹ níbí ẹ̀yin kan ń pààyàn ẹ̀yin kan ń na ògùn lẹ̀lẹ̀ ẹ̀yin kan ń ṣe sìná ọ̀mù tí ò níye àáfàá náà wọ́n fún lówó mọ́ṣáláṣí ó náà. ọ̀rọ̀ yọ tí wọ́n sọ fún mi o ká kí kábíyèsí ká máa lọ lé ó yá mi láàjú kí n sọ̀rọ̀ kí wọ́n ní wọn ò gbọ́ lọ ọlọ́mọ ti ṣàgbákò ọ̀rọ̀ sísọ ẹ̀kọ́ra yín jáde kó bẹ̀ yẹn tí ò gbọ́dọ̀ gbé nìkan. Ala ya Rasulallahi ya khayra mursalin. Ó burúkú jù ohun àjẹun ó sì kó spíkà mọ́lẹ̀. ẹ má ti kàńpá ẹjọ́ kálukú ọ̀dọ̀ tó bóyá yá ká lọ́dún tó tọ́ka sí. ẹni tí ò gbé ọ̀rọ̀ bá gbẹ ẹ̀ bá lọ sọ̀rọ̀ lórí àtàn kò sọ̀rọ̀ rí láyé kódà ará àwọn náà tó kò sọ̀rọ̀ láyé. ká tó wà tó wà láyé ẹ ṣètò agbo ẹ bá ti rágbo ṣètò ẹ fọ̀rọ̀ mi lẹ̀ kí n jòkó jẹ́jẹ́ mi. Alayka salatullahi la tatanaha. àwọn tí wọ́n yóò bá ànábì ò tí ì débi yìí ni. Fàyà fawza man salla alayka minal wara. ẹ tún bá yóò bá ànábì ò ní ṣòfò. Salatan ya'ummul kauna minka sanaha. kódà bọ́ọ̀ bá ṣe mùsùlùmí bá a ṣe dákọ̀ ànábì náwó rẹ̀ sókè báyìí. Wallahu ata linnabi Muhammadin fadilan bi odizadahu takrima. a ti kí ànábì lẹ́ẹ̀kínní ọ̀kí o. Sallallahu alaihi wasallam. kódà bọ́ jẹ́ kírísítẹ̀n tún náwó rẹ̀ sókè lẹ́ẹ̀kan sí i. Wallahu ata linnabi Muhammadin. torí tí a bá dákọ̀ ànábì Ìsá àwọn ni aleyhi salatu wa salam tí a bá dákọ̀ ànábì Muhammad Sallallahu alaihi wasallam. tàbá rẹ̀ tí o bá kí ànábì yóò jẹ̀bi Ọlọ́run. Wallahu ata linnabi Muhammadin. tó bá ṣèmi nìwọ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ohùn rẹ̀ kò ní jákèjú tèmi lọ. Fadilan bi odizadahu takrima. wọn ò yòǹbó rẹ mọ́. Fadilan bi odizadahu takrima. àwọn ọ̀rẹ́ ànábì dà. Salla alayhi wa qala ya mani amanu. ẹ jẹ́ rí ọlọ́ba ẹ dákun torí Ọlọ́run. Sallu alayhi press wa sallimu taslima. ẹ gbọ́dọ̀ dí wọn lójú. Sallu alayhi wa sallimu taslima. ìwọ tó o bá ti handle kámẹ́rà filẹ̀ ẹ dákun filẹ̀ wúlò wí. Salla alayhi wa qala ya mani amanu. Sallu alayhi ẹ jọ ìyá kábíyèsí ló dúró yìí ọmọ Olúbàdàn ẹ̀yẹ díẹ̀ báyìí. wa sallimu taslima. àtàwọn ẹgbẹ́ wọn àti ìmáàmù ẹgbẹ́ wọn. Sallu alayhi wa sallimu taslima. bí n bá kí gbogbo èèyàn mo gbọ́dọ̀ kí olóríire tó bí olóríire. Allah. ẹ sì kọ́ ló ń tóbi. Wa yawma wusulil hashimi ila duna. La tiyabu ayyami liqawmi Muhammadin. ìgbà tẹ́ yòówó rẹ ẹ̀ ń lé mi lọ fàdí ẹ̀ díẹ̀ Wa rẹ̀. ma huwa illa
rahmatullahi lil wara. níjọ́ tí ìyá ànábì fẹ́ kú ẹjọ́ ẹ̀yin ìyá tẹ́ wà níbí bọ́ọ̀ bá tiẹ̀ bí ọba ọlẹ́ bí olóríire ẹ̀yin ní kọ́kọ́ bá sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ń fẹ́ kọ́ ọmọ yín ó soríire ẹni náà gbogbo àdúrà tí bàbá bá ṣe fọ́mọ ìyá rẹ̀ lè jí ó sorí ibú gbogbo àlùbáríkà tí kábíyèsí olùdí ọ̀kẹ́ ní ìyá tó kóná rẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ ní. gbogbo abiyamọ tí bá ti ń gbé pé ara ọmọ ni ó ti gbèsè ọ̀rọ̀ gbogbo obìnrin tí ò bá ti gbọ́ tọkọ kó mọ̀ wulẹ̀ ṣòwò kó lè jèrè ọmọ tọkọ rẹ bá ti lè pa ọ́ tì àlùbáríkà ò jẹ́ tiẹ̀ mọ́ nù. Allahu akbar. àti yóò bá ànábì òsín bì ní. Sallallahu alayhi wa sallam. rahmatullahi lil wara. màmá mo kí yín púpọ̀ ẹ̀yin lẹ lónìí. huda Allah. dákẹ́ bí ò bá sí ẹ̀yin kò sí olùdí ọ̀kẹ́ ọlọ́pàá dákun njọ́ tí ìyá ànábì ó kú sallallahu alayhi wa sallam. àwọn ọ̀rẹ́ rẹ̀ ò tí ì dé torí mo rí ipá yín obìnrin ẹ pọ̀ níbí ẹ kàn ń fowó àdúrà rẹ̀ lásàlátù ni ọlọ́run já jèrè ọmọ ìwà yín ni ó jẹ́ jèrè ọmọ. Allahu akbar. àṣìlẹ́ni pọ́ lọ́n tóbi. Allahu akbar. ẹ dákun ẹ já béèrè nísìn Ẹja béèrè. ayé tí ìyá wa àgbà yìí ń jẹ lọ́wọ́ nísìn sí ò ti já yé ọkọ wọn lọ. Allah. mélòó la yé ọkọ Mélòó láyé ọkọ? ọkọ wọn ò lóru họ́ọ̀lù yìí Bẹ́ẹ̀ni. ẹ̀gbọ́n tí mo wí. Naam. àṣì ẹ̀yin obìnrin ayé ọmọ ló yẹ kẹ́ máa dùdù já yé ọkọ lọ bẹ́ẹ̀ bá ti já yé ọkọ jù ayé ọmọ ò sọnù mọ́ yín la. Allah. ahabballahu imra'atan ata'at ọmọ mi. awamira Mama. zawjiha wa wafat bihaqqin. màmá mo kí yín Naam. mo tún wá kíjọ yín mo kí àmírà mo tó lè dùn mọ́ ẹni ká kíjọ yín. ahabballahu imra'atan ata'at mo kí yín ẹ ṣé. awamira níjọ́ tẹ̀ ń dá iná yìí ẹnìkan ò rí yín nígbà tó kẹ̀ tán ní gbogbo ayé mọ̀ pálù báríkà ń bẹ. Allahu akbar. awamira zawjiha wa wafat bihaqqin. ẹni tó bá mọ àdúgbò yìí dáadáa tó mọ bí wọ́n ṣe ń pè é ó kọ àwọn ọba yìí kó súnmọ́ mi àmẹ́ni tí ò bá mọ̀ dájú kó mọ̀ sùn mí kó mọ̀ jẹ́ ń sí pé o. Bẹ́ẹ̀ni. ahabballahu imra'atan ata'at. ìdí ọ̀kẹ́ kọ́ mo mà dí ọ̀kẹ́ mo fẹ́ máa pe àwọn ọba yòókù. awamira zawjiha wa wafat bihaqqin. adókun àbí. awamira bàbá ọ̀rẹ́ mi ni wọ́n. zawjiha wa Ìgbọ́n kò tó. wafat bihaqqin. mo kì í fahubbu thalathin. ọba Mikael Ọba Mikael. Sàlàkọ́. Sàlàkọ́. fahubbu thalathin wajibun bihaqiqatin. oníjòfin àfijòfin sí mo gbà. إذا شئت أن ترجو لنيل المكارم ọba ńláńlá Ma'rufu Din ẹ̀ ní parẹ́. فيجب حب الوالدين وعالم ọlọ́wọ̀ kọ́ ẹ̀. وسلطان بلد bàbá wọn ọlọ́wọ̀. لا تكن ìlú Ọ̀wọ̀. كالبهائم ọba Abdulmajid. وسلطان بلد ọba tí a nánà. لا تكن كالبهائم ìgbàjẹ́ yòó ń bọ̀ anábì èmi ò sọ̀rọ̀ mánu. فحب ثلاث واجب بحقيقة إذا شئت أن ترجو لنيل المكارم. bàbá wa olómù àbí látọ̀sùn wa kan náà àbí ẹ̀ ní parẹ́. فيجب حب الوالدين ó dé jẹ̀sà. وعالم mo kẹ́yìn orí adé. Ẹ̀yin orí adé. وسلطان بلد. tó ṣe pé
bẹ́ẹ̀ bá ti lè rí ọba àlùfín ojú ọlọ́run ó sì padà sí nísìn. وسلطان بلد لا تكن كالبهائم ọlọ́run ní jẹ́ ṣòfò. وسلطان بلد لا تكن كالبهائم. mo kí chairman planning committee sheikh wa taofik wa ma taofiki illa billah. عليه توكلت وإليه أنيب. àwọn ní ẹ bá bàbá mi ṣiṣẹ́ ní Zamfara state Alhaji Tihami Adébáyọ̀ ẹ lọ jókòó. فحب ثلاث àwọn tí wọ́n sọ súnà tiẹ̀ nù. واجب بحقيقة njọ́ta bí ọ ní gùsọ. إذا شئت ترجو لنيل المكارم. إذا شئت ترجو لنيل المكارم. mo kí area commander wa ní Agbára. mo fi chairman wa PCRC ní gbogbo south west Mọ́gàjí Olúbàdàn Imam Ibrahim Aramide mo fi wọ́n kí yín. فيجب حب الوالدين وعالمين. ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ti farabalẹ̀ yìí àlùbáríkà ó farabalẹ̀ fún wa. آمين. amínà yín ò tó. وسلطان بلد لا تكن كالبهائم. jama نعم. wọn lẹni tí ò bá ti wá màpọ́nlé ọba ó dàbí ẹranko nu. الله. kí lẹ tún wí. ACP Murtala Bọ́láńlé náà. وسلطان بلد sáàlẹ̀ máa sọ̀rọ̀ lọ. لا تكن كالبهائم. torí ọjọ́ tó ti lọ نعم. ọjọ́ lọ. فحب ثلاث واجب بحقيقة. àlùbáríkà sì ń bẹ lọ́nà àdúgbò yìí tá a gbọ́dọ̀ wí. إذا شئت أن bẹ́ẹ̀ bá wá bí yóò rẹ̀yàn yóò rẹ̀ mọ́tò. ترجو لنيل المكارم. èyí ó sáré mọ́tò sáré. إذا شئت أن gbogbo ìjọba tí ò rántí yín Ọlọ́run dákun tètè bá ànáró wọn. ترجو لنيل المكارم. kábíyèsí wọn lù tìdí ọ̀kẹ́. فيجب حب الوالدين وعالمين. kábíyèsí olú tìdí ọ̀kẹ́. bó lọ wí. وسلطان بلد لا تكن كالبهائم. àwa ń ṣe ọpẹ́ àbọ̀dé Mẹ́kà. وسلطان بلد لا تكن كالبهائم. dákun ìwọ tó o bá ti jẹun tó o wá kọ̀yìn sí mi torí ìjọ tó fẹ́ rí ojú ànábì Muhammad fọwọ́ ara rẹ yí àga rẹ kọ́ mọ ojú mi báyìí. يجب حب الوالدين وعالمين. wọ́n tu àga nítò ká jẹun àmọ́ ní sèto ti jẹun tẹ́ tó ti gbàgbọ́ fẹ́ rí ojú ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. kò sí eré níbi nǹkan tí mo sọ yìí tó fẹ́ rí ojú ànábì tó sì rí i pé bọ́ ìwo ló ń sọ̀rọ̀ yìí tó gbà wá ní àrólé ànábì Muhammad yí àga rẹ padà. Now, وسلطان بلد لا تكن كالبهائم. ó sì sars fún gbogbo Ogun State Alhaji wa Ahmed Tijani. Now, وسلطان بلد لا تكن كالبهائم. ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ẹ nàró nípa kọ lọ́balọ́ba ọ̀hún ẹ ti pọ̀ jù ẹ jẹ́ káwọn mi ò rí ojú mi kábíyèsí ti yọ̀ǹda yín
ẹ kú ò níbẹ̀ yẹn ìpàkọ́ wọn lẹ́yìn ń wò ojú wọn làwa ń wò àwa tá à ń mójútó níbi àjọyìn tẹ̀ ń wò pàkọ́ wọn lọ kò tí ń títí pàkọ́ wa ẹ kú ò ń bẹ̀ ẹ jẹ́ organize hall yìí kó rí bó ti yẹ kó rí náà. fàyàjìbù bùlì wàlídẹ́yìnì wàlímì. kálukú yín lẹ fẹ́ gba ọ káre níwájú kábíyèsí àmọ́ tẹ́ ẹ bá ti sẹ́ èmi ọlọ́run lẹ́sẹ̀ ń ẹ lọ jòkó lẹ́ẹ̀lẹ́. wàsólè tọ́ ní bálídé. kábíyèsí lẹ́yìn ń jíṣẹ́ fún òjíṣẹ́ ọlọ́run lèmi. látàkàn kálíbà ìmì. ẹni bá yóò máa níbi ọlọ́mọdé ó ṣòfò. fàyà marhaba lilikọ́ dìmínà libayitina. ó sì sàs bó lọ wí. ilayna hajajtu. ẹja bẹ̀rẹ̀. la libayitin banayna o. àwọn táwọn níbi ẹni náà. naam. ọmọ àlùbáríkà wáàsí ni kí n ṣe ní àbí kí n sọ̀rọ̀ ọmọ kà. ìwúnu méjèèjì. ẹ mú kanu méjèèjì. ẹ mú kan. kábíyèsí mo kí Olúbàdàn Arámidé chairman àwọn PCRC South West bó lọ wí. fàyà marhaba lilikọ́ dìmínà libayitina. bẹ́ẹ̀ni. ilayna hajajtu. لبيت بنيناه إلينا حججت لبيت بنيناه. àwa ni ó sì sars bí ó sì sars ta ni ó kọlu géńdé yìí. Allah. tí ò ní jẹ̀dí mọ́lẹ̀. fàyà marhaba. èèyàn kìtì kanko. lilikọ́ dìmínà libayitina. ẹ dákun ẹ̀yin tí ẹ ti Mẹ́kà dé àbí wọ́n tó ti lọ Mẹ́kà rí tọ́ba tó ń pariwo nísìn orí Káàbà fín. ẹgbọ́n tí ń wí. fàyà marhaba lilikọ́ dìmínà libayitina. ẹ ti di ìyá ọba lójú ẹ mọ́sàsẹ́ jù. ilayna hajajtu. láàlì báyìí tí ń banayna o. Imam orin tí ẹni tí wọ́n ń kọ ni wọ́n fi wẹ́kọ̀mù wa sínú Kaaba. Allah. fàyà marhaban bilikọ́ dìmínà libayitina. ẹ̀yin tẹ́ ẹ wálé wa. ha ilé àwa ilé Ọlọ́run. marhaban. ẹ máa wọlé ẹ máa rọra. ilayna hajajtu láàlì báyìí tí ń banayna o. àwọn Ọlọ́run lè wá kì í ṣe lẹ́tà akọ́kalẹ̀ yìí. famali baitu mali arikanu mali hajaru ma sofa. wàmọ́ kìíní. wàmà zamuzamu antaladi kọ́dí kọ́sọ́dínà o. àwa náà máa dán lóhùn kì í somi la wá mú bì. kì í ṣe lẹ́tà ẹ̀kọ́ yìí. antaladi ìwọ Ọlọ́run ọba alára kàtà wa bá nulẹ̀. atainaka labbainaka ji'naka rabbana ilayka harabuna wal anama tarakina o. ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ fún mi ẹ jẹ́ káwọn tí ó lọ Mẹ́kà ó mọ iyì tí wọ́n lọ ṣe ẹ jẹ́ kí bàbá tó náwó mọ iye owó tí wọ́n ná. atainaka labbainaka. èmi ló bí labbainaka. ji'naka rabbana. olórí rẹ jẹ́ wọn máa jókòó. ilayka harabuna wal anama tarakina. bàbá wọlú anabi Ibrahim. aleyhi salatu wa salam. ẹ sì dá mi lóhùn dáadáa. aleyhi salatu wa salam. níjọ́ tó parí Kaaba. Ọlọ́run wá ní pèpè gbogbo ara ayé mo fẹ́ kọ́ pé kí wọ́n dán lóhùn. ó ní wọ́n Ọlọ́run níbí bó lára yóò ṣe gbọ́n tí mo sọ. ohun èmi kò lè dé gbogbo ayé Ọlọ́run ní sápè wọ́n tó o bá ti pè wọ́n bí ó ṣe débẹ̀ fílẹ̀ fẹ́mi Ọlọ́run. atainaka labbainaka.
ọfẹ́ pè Ọlọ́run kòrìgbà tó bá gun sánmà lọ ìwọ pé bọ́ ṣe lágbára mọ́ yóò polongo rẹ débi tó lérò. jìnnà karabana. Anabi Ibrahim alayhi salatu wa salam. ló bá gun jabala bí Kubaisi tó wà lẹ́yìn Kaaba ibẹ̀ ló ti pèpè ló bá ní gbogbo ará yín mo pè yín mo ti parí ilé Ọlọ́run gbogbo yẹn wá jẹ́ mi kẹ́ máa bọ̀ síbi ilé yìí àwa ń dà níjọ́ náà labbayika Allahumma labbayika gbogbo ẹni tí ò bá dà níjọ́ náà kò ní lọ Mẹ́kà tí èkú. atainaka labbainaka. àwa ń dáhùn ẹ tó bá dà lẹ́ẹ̀mẹrin ẹ̀mẹrin ní lọ Mẹ́kà. kódà bí olówó lọ wọn ò mọ̀ ràn ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ ní Mẹ́kà àmọ́ ẹ̀yin olówó tẹ̀ wá ń bi tẹ̀ ní gbóòórùn Mẹ́kà kì í sórí ibú ẹ̀ dàn ní. ẹ wà nínú àtò làgídí bẹ́ẹ̀ ṣe dàn lórí náà lẹ̀ tó ń dàn níjọ́ náà lọ́wọ́. àtàyínáàkà. èmi náà sá ti ń pè látàárọ̀ tó ọ̀ dáhùn àpẹẹrẹ pọ̀ dàn níjọ́ náà lọ tó bá débi yìí. labbainaka. ó da olóríire. naam. sáré pẹ́ lómi ò dáhùn. sẹ́ẹ̀rí abẹ́rẹ́ olóríire. naam. ó ní bá ń gbèsè mọ́ tèmi. atainaka. olóríire. labbainaka. ìwọ táyé ò bá gẹ́ẹ̀tì rẹ dákọ̀ ní naam. naam. torí tó bá dán lónìí carry over tún ni o. ó tún dọ̀rùn tí ń bọ̀. ẹ jẹ́ n ṣàánú yín àwì mẹ́ta sí olóríire. naam. ń wojú rẹ fa oníbàngbé fùfú sẹ́sẹ̀ mọ́ ló tún kàn olóríire. naam. dákun tó o bá fẹ́ kú mi òdo lóde pọ̀ orí sẹ̀mó jẹ ronú kọ́ dolóríire níjọ́ òlọ́ tó pèdè ayé tiẹ̀. Allahu Akbar. ẹni bá wá rú bíi tí bá ń jà sóúnjẹ kò ronú ní sèbórí kan lápẹ́tì oríwo ni wọ́n yàn wáyé. orí wo lọ yẹn ń tiẹ̀. tọ́ dàgbàdo tàbá díẹ̀ tádìẹ̀ ògbé. tàbá wá rú òde yìí ẹni kí ni ká wá ṣe ń bẹ. wọ́n ní ká wá fi ọlá tọrọ ọlá ni kì í ṣe kọ́ máa jà pé ọbẹ̀ mi ò tó ẹ bá ń fẹ́ràn méjì sí i bá a bá jẹ tòní lóde olóde bó lọ́ọ́ ti rówó ra tiẹ̀ nílé. Allahu Akbar. ẹ dẹ́kun ẹ kọjú síbí. kọjú síbí. ọ wà lóde wọn ń pa tébù rẹ fún ọ wọn fi ń yí ọ pé àti ẹ fẹ́ bàjẹ́ nù. ọ wà ronú pé mo ti jẹran lórí mẹ́rin ǹjẹ́ tá a bá kú omi sí mo lè rówó ra rú ẹ tí ń fi kú. bọ́ọ̀ ṣe ń pe nǹkan nílò ń pẹ́sẹ̀ màálù bàbá tú kámbì sọ dodidi èèyàn tóòfù ní tọrọ tiẹ̀. ọwọ́ ń ṣe yánsáyànsá bí ẹni tí wọn ò kó wọn rẹ dáadáa. àti ẹ̀yọ̀ ń bá ànábì òwá bí jèrè. atainaka labbainaka. tó bá dá àyè kẹtẹ èmi lè jẹun lóde mọ́ kò sí ní tẹ́ fún mi tẹ́mi ò lè jẹ ń mọ̀ ronú pé wọ́n lọ́n wọ́n bá tiẹ̀ yẹ mí ṣé mo ti rí gbé dọjú alẹ́. ẹ̀yin kan wà níbi ọ̀la apáyé yín dalẹ̀ fi ń sakọ̀sí bẹ́ẹ̀ tí ì kú ẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ yín tí ń lu àná ni tí wọ́n rò nílò mọ́. Allahu Akbar. ṣé mo lè bá yín sọ̀rọ̀. atainaka labbainaka ji'naka rabbana. ó kù ẹlẹ́ẹ̀keje tá a fẹ́ wí báyìí olóríire. ilayka harabuna wal anama tarakina natufu bihi lijani fayughfaru dhanbuhu. kábíyèsí kábíyèsí. wọ́n ní ta lórí rẹ pé ẹbí mi lórí rẹ pé. ẹ dá mi lónìí. ta lórí ẹ pé. ẹbí mi èmi ò ní sọ o ẹbí mi dáadáa sọ lórí wa ní àbí ṣé wọ́n ń sọ lórí wọ́n ń sọ lórí rárá mo wá dákẹ́ látàárọ̀ ẹ gbọ́dọ̀ lọ́bọ̀ mọ́ ọlá akójú ìyàwó ọba lèmi fi ń wọ̀n ojú tó bá bó lọ wí. yatufu bihilijani. torí olórí ọba ẹ gbọ́dọ̀ fẹnu gún ọba lẹ́sẹ̀un ọ̀wọ̀ tá a bá lè fún ọba lágbọ́dọ̀ ṣe kínni lágbọ́dọ̀ fólórí àtọmọ ẹ mẹ́wàá mọ́ ẹ ti máa ń rìn yín sẹ́ ó fẹ́ kémi yín ó jà ní ẹ lọ jòkó jẹ́jẹ́ kẹ́ mọ́ kọ́ wá sí. fayughfaru dhanbuhu. jẹ̀mọ́ ẹ̀ ní náà mo fẹ́ fún yín láǹfààní kàmẹ́ rẹ́dí àti gbọ́ ẹ jẹ́ rí ìyá ọba sẹ́ẹ̀ tí ẹ bá ti dí ìyá ọba lójú ń sọ máìkì ilẹ̀
torí bẹ́ẹ̀ yẹn díyà mi lójú yóò jìyà yóò bẹ̀ lómi ìjẹ́ mbẹ́ bó lọ wí. yatufu bihilijani fayugifaru dhanbu. ẹ̀yin tẹ́ lọ Mọ́kà yín dà sẹ́yìn ni kábíyèsí ẹ jẹ́ nsọ́n tẹ́ ẹ bùn wọn lónìí Olúbàdàn alhajjul mabrur kéèyàn lọ Mọ́kà kó rí sẹ́sẹ́ kó rí àràfágùn yagsilu dunuba gbogbo ẹ̀ṣẹ̀ tó o bá gbédé Mọ́kà wọ́n fọ́ kù lára rẹ ni. Allahu akbar. olóòní ẹ máa fọ́. ẹ máa fọ́. ó ti tàwáfù lé mi ná. ó ti tàwáfù lé mi ná. kò lẹ́sẹ̀ lọ́rùn mọ́. lẹ́sẹ̀ lọ́rùn mọ́. wayasiqutu anhu jurimu wa khatayau. wa yukaffiru sayyi'at. Allahu akbar. ẹ jẹ́ kọjú síbí gbogbo ń tà ṣe tí ò dáa kò sẹ́ni tó dáa bá a ṣe dúè lórí èmi tí ń sọ̀rọ̀ ẹ̀ kò sẹ́ni tí ò níbi tó kù sí ẹ̀yin kan ń jíwó olówó ẹ̀yin kan ń pààyàn ákìlà ń bẹ níbí ẹ̀yin kan ń pààyàn ẹ̀yin kan ń na ògùn lẹ̀lẹ̀ ẹ̀yin kan ń ṣe sìná ọ̀mù tí ò níye àáfàá náà wọ́n fún lówó mọ́ṣáláṣí ó náà. táwa ní ìṣẹ̀lẹ̀ṣẹ̀. táwa ní ìṣẹ̀lẹ̀ṣẹ̀. ta ló bọ́. ta ló bọ́ níbi aburú àfẹni tí ò bá wáyé ni ò ní sí aburú. yatufu. dákẹ́dákẹ́ tó o bá sì ní sábúrú ọ̀ọ́ni kọ́lé ọ̀ọ́ni ra mọ́tò ọ̀ọ́ni ralẹ̀ ọ̀ọ́ni níyàwó torí gbogbo tí ń jóríire ibi ẹ̀ṣẹ̀ lówó rẹ wà. Allah. kọjú sí yàrá yín ọwọ́ akọ́lé ó ju yàrá méjì lọ ọtí fa burúkú owó rẹ ò mọ́mọ́ oògùn olóògùn ò ti wọnú rẹ ọ́ ti pààyàn lẹ́kùn àbí kọ́ tẹ ẹ̀jẹ̀ mọ́lẹ̀ kọ́ tó dé èèyàn. Allah. èyí lè ní wá sọ̀rọ̀. yatufu bihilijani. ẹni bá yóò bá níbi òní ṣòfò. fayugifaru dhanbu. jẹ̀mọ́ ẹ̀ kọjú síbi kí n tó sọ̀rọ̀ Mọ́kà èyí ń gba sálárì ó wá kọ́ pẹ̀tẹ́sì alájà mẹ́ta sọ nìkan náà sanwó fún Nàìjíríà ni ẹ wádìí ẹ dáadáa ó lè ti kún. ẹ kọjú síbi wàhálà tí ń ṣẹlẹ̀ láyé nísìnyẹn ní kíni àbọ̀ wáṣẹ́ ọ̀sán 400,000 kátó-bọ̀ wáṣẹ́ àtún wa máa gbàdájì sálárì rẹ fún ọdún mẹ́fà ń ló kù láyé nísìn ta ni ó gbàrú ẹ tí ó sùn láyọ̀ tó ń lọ bá kàwé ẹ̀yin ò lè wọ̀nyí. yatufu bihilijani fayugifaru dhanbu. Sheikh Muyideen Albarka chairman Ogun State ẹ̀gbọ́ Muslim Progress Board ọ̀rẹ́ wa púpọ̀ ni wọ́n. wayasiqutu anhu jurimu wa khatayau. ó kù ṣẹ́jú mẹ́wàá tí ń fi rábà náà. faman lam yadhuqihu. ẹ fún alága ẹ fún aláàyè. lam yadhuqi qattu ladhatan. ẹ lè gòkè wá. fadhuqihu tadhuqiya sahima qad udhiqna. jàmá ẹ dákun ẹ jókòó torí tí ní fi ń sáré bọ̀ torútorú ti dájí. wa man lam yadhuqihu lam yadhuqi qattu ladhatan. káàrin àwọn tó wà bí ni mo débi ikú. ṣùgbọ́n lé ọ̀rẹ́ mi mo wà bàbá mi ọ̀rẹ́ mi. Allahu akbar. Now. wa man lam yadhuqihu lam yadhuqi qattu ladhatan. fadhuqihu tadhuqiya sahima qad udhiqna. ẹ̀yin tẹ́ lọ Mọ́kà ẹ̀yin lèmi ń ròyìn fún. àṣẹ aburú tẹ́ ẹrù lọ. tani sálábùrú bí mo tún sọ lágbájá lówó tàmọ̀dó lówó bẹ́ẹ̀ bá tẹ ẹ̀jẹ̀ mọ́lẹ̀ ẹ tẹ ẹ̀yàn mọ́lẹ̀ bẹ́ẹ̀ bá destruct ẹ lè construct. Allah. wọn ò dá mi lóhùn mọ́ ni. bẹ́ẹ̀ bá wú ayé àwọn kan ẹ lè rí tiẹ̀ ẹ tiẹ̀ kan kú wájú by fire by force ẹ wú nǹkan lulẹ̀ ẹ sọ lẹ́kàn dílé ẹkún nílé yín tó dílé ẹ̀rín ní ti. ẹ kọjú síbí ẹ tó bá sì fírì níbi tí mo sọ yìí kó nawọ́ kí n wá bí pé ilé rẹ tó di mẹ́fà iṣẹ́ wo ló ń ṣe
sọyìn tó ń pa lójúmọ́ tó o bá lọ pààyàn lẹ́kún ọ wà lórí àtànù bọ́ ọ bá tẹ̀gbẹ́ gbígbẹ ọ tẹ̀ tútù bọ́ ọ tẹ̀ tútù ọ tẹ̀ gbígbẹ. ṣé mo lè bá yẹn sọ̀rọ̀ àbí adákẹ́nu wa. rijalan wa rukibana ala kulli damirin. jẹ̀mọ́ ẹ̀ kọjú síbí bọ́ ọ bá ti fòdodo ọ̀rọ̀ gbọ́ mọ́ pè mí tọ́ bá ti pè mí ọkùn ọ̀rọ̀. mo ń sọ mo ní lórí àwa náà àìmọye àfà ó lè fúri ìbí náà fìlà kò fúri níbi obìnrin owó mọ́sálásí níná kùránì tí wọ́n ní ẹ mẹ́ta ẹ ya péjì wájú ẹ tà yókù gbogbo àgé mọ́sálásí kíkó tà gbogbo báńkì mọ́sálásí fífọ́ lẹ́yìn ojú ọdún kan òun wá pa 1000 mọ́sálásí sẹ́yìn òkìrùn bẹ́ẹ̀ ni ẹ̀yin sẹ́kẹ́sẹ́kẹ́ ló lè ẹ̀yin ó lè wọ̀nyí. rijalan wa rukibana ala kulli damirin. n tóbi ká máa lọ Mẹ́kà ni ẹ kọjú síbi wọ́n ní Mẹ́kà you can feel sayyiat tó o bá ti dé Mẹ́kà àwọn ẹ̀ṣẹ̀ rẹ Ọlọ́run ẹ parẹ́ Ọlọ́run o Mẹ́kà Ọlọ́run fi sínú ayé wa. àmín. bí o ti sàmì mọ náà nọ. àmín. ẹ̀yin kan lówó ẹlẹ́ẹ̀ni ràn yàn Mẹ́kà ẹ̀sìn yín ni ó gùn jùjọ́ àlìkìyàmọ̀ ẹ̀ ṣe fò ẹ̀sìn. ọ̀wá lówó ọ̀lẹ́kọ́lé 20 million ilé 30 million ọ̀wá lè rán èèyàn méjì péré Mẹ́kà èèyàn méjì péré 2.8 owó tí ò wú àkàndùn tọ́lọ̀ máa fẹ́ ba tiẹ̀ jẹ́. Allahu Akbar. 114 114. méjì ìlónù nínú owó tẹ̀ fi mọ́bìnrin lọ Dubai tẹ̀ tún jà wálé pé kò ní yí ọ kò ní dáa fún ọ sí ní tọ́fẹ́ náà fún mi tó gbé mi kó Nàìjíríà náà ni owó tí ò wó tán. bẹ́ẹ̀ni ìwọ lọ mú lọ ẹlòmíì ló jèrè ẹ. fakamu hamidin kamudhakirin wa musabbihin. mo rò pé ẹ fẹ́ kí n sọ̀rọ̀ ni. wakamudhinibi yashikuli maula ubaliwa. wọ́n ní wọ́n yẹ àdìmú mọ́ kánà kọ́bùlà omi nàlẹ́ min athamin. ẹ̀ṣẹ̀ tó o bá ṣẹ̀ min athamin èyí tí wúwo ṣe nú ẹ̀ṣẹ̀ tó o bá ti ṣẹ̀ bọ́ tó o bá ti dé Mẹ́kà tó o lọ yóò wú ẹ̀ṣẹ̀ rẹ lulẹ̀. Ọlọ́run ni kò sẹ̀mí mọ́ ẹ̀yin lẹ́wà nípò kò sẹ̀mí mọ́ báyìí. Allahu Akbar. ẹ̀yin kan wá lẹ̀ lówó ẹlẹ́rìn lọ Mẹ́kà òfò lẹ́fí ń ṣe òun. sáà lè máa sọ̀rọ̀ lọ. fakamu hamidin. jama bàbá wo olú ti dí ọ̀kẹ́ wọn ò sẹ́sọ̀ olú ò sẹ́sọ̀ olú ò sẹ́sọ̀ ẹ̀mí ìṣe lolú ni ẹ̀mí ìṣe ẹ̀mí mo promise yìí ń sì tẹ̀lé kí ni promise mi Ọlọ́run tó bá ikẹ́ mi ń mọ̀ dùn ara yé nú ni. kọ́rin yín tẹ̀ wá níbi tẹ́ gbé ọkọ̀ bàyàn wá olùsí ń bẹ níran yìí èwo lẹ dùn nú. ẹ lólòsì lọ́rẹ̀ẹ́ ọ̀rẹ́ rẹ ti ń tẹ̀lé ọkọ bíi jáàkì ọdọọdún lọ ń pààrà Mẹ́kà ọ̀mú lọ́wọ́ Ọlọ́run ní kí ọ kú oríire. ẹ lọ́mọṣẹ́ lábẹ́ yín tí ò lálùbáríkà ọdọọdún lẹ́yìn ń pààrọ̀ mọ́tò ọmọṣẹ́ rẹ̀ wá ṣe fi hàn yàn ọ̀ ìṣó lóríire. bí wàá ti bá gbóná ẹ bomi wọn. kamu hamidin. àwọn èèyàn yòó ń bọ̀ níbi dáadáa. kamudhakirin wa musabbihin. ṣé mo lè fọkàn yín chairman PCRC Olúbàdàn ṣé mo lè fọkàn yín o jẹ́nrí sáàsì obìnrin aláṣọ yẹ́lò yìí súnkù olójú sáàsì ọmọ rẹ fìdí mọ́ gbá oníbàárà di ọmọ tó ara súnkù bẹ́ẹ̀. fakamu hamidin kamudhakirin wa musabbihin. ẹni bá yóò bá níbi oníṣòfò. wakamu mudhinibi yashikuli maula ubaliwa. olùdí ọ̀kẹ́ ẹ̀yin kábíyèsí wọ́n ti yẹn bá ilé gun kí ọ̀la ọmọ àlùbáríkà tọ́lọ̀ ní kó débi àlùbáríkà ní náà ìran márùn ló dì mọ́ tí o bá tọ́jú ìran márùn wọ́n tiẹ̀ ní ẹjọ́ kìí àmọ́ wọ́n dé mọ́lẹ̀ kò ní lọ. ṣé n wí àbí n sinmi ẹnu mi tọ́lá yẹn olówó bẹ́ẹ̀ tí ń kunlẹ̀ ń rún mú wọ́n sì sọ yìí tán lónìí torí ẹ̀yin lẹ lọ́rọ̀ òní ara yín ló ràn yàn Mẹ́kà ẹ̀yin olówó àfi tẹ́ bá ràn yàn lẹ́wọ̀n ẹ̀yin tẹ́ sọ lórí rẹ̀. ṣé a máa sọ̀rọ̀ àbí àsinmi ẹnu
kábíyèsí ẹni náà yàn ní Mẹ́kà tó náà ní Mẹ́kà. gbogbo ọ̀ràn rẹ̀ ló ti fún ní happiness. Bẹ́ẹ̀ni. ìmáàmù tó lọ Mẹ́kà ìyàwó rẹ̀ di ìyàwó aláàjì Aláàjì. ọmọ rẹ̀ di ọmọ aláàjì ìyá rẹ̀ di ìyá aláàjì bàbá rẹ̀ di bàbá aláàjì aráalé wọn di aráalé aláàjì ó nìkan ló lọ Mẹ́kà ẹ wo ìyẹn tí ó yọ sọmúra Allah. ìyẹn tí ẹran Mẹ́kà nù tó bá sì bà tèèyàn jẹ́ ìyẹn tó sórí ibú lára wọn nù. Allahu akbar. ẹ̀yin lẹni wá sọ̀rọ̀ o Bẹ́ẹ̀ni. jẹ̀mẹ́ ní kílà àkọ́kọ́ Alákọ̀ọ́kọ́. ẹ̀ dá mi lóhùn Alákọ̀ọ́kọ́. kí n tó sọ̀rọ̀ Mẹ́kà Olúbàdàn bóyá bá lówó lọ Tó lówó lọ. ìran márùn ló gbọdọ̀ dì mọ́ tó o bá ti rí márùn ṣe dáadáa fún ọ̀yẹ́gì ọkùnrin Allah. ẹni kílà àkọ́kọ́ Alákọ̀ọ́kọ́. aluwalidein owó tó o bá ní tínú ìyá rẹ àti bàbá rẹ ò bá dùn sí ọ ọ̀ ṣòfò kó tó kú